àṣírí kan tú láàrin àwọn oní tíátà lórí ọ̀rọ̀ ọ̀gá Àlàdé Arómiré àti ọ̀gá Big Abbas. Kódà ọ̀rọ̀ yẹn kan Prince Jídé Kòsọ́kọ́ àti bàbá wa ọ̀gá Bello. Ẹ sáré wo fídíò yìí náà, ẹ wo fídíò yìí, ẹ jẹ́ ń gbé yín débẹ̀, ẹ wo fídíò yìí. After 17 years tó ti kú ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ nígbà tó wà láyé kí ló dé tí wọ́n sọ̀rọ̀. Àlàdé died ní July 1988 ní Àlàdé kú 1988 jọ 2008 10 years after tó ṣe tó bẹ̀rẹ̀ kíní yẹn 2008 ló kú 20 years now. 20 years àbí 2008 to 2025 abeg but this way àwọn yẹn mọ tí wọ́n sọ. Now nígbà tí àwọn cellular productions tó popular táwọn èèyàn ń ṣe ìgbà tẹ́yìn dé ó wá jẹ́ kí a lot of people ní opportunity láti máa produce. Yes. ṣóun ló fà á tí marketers fi wọlé. ṣé Àlàdé Arómiré ló gbé marketer wọlé. Àlàdé ló gbé marketers wọlé. Àlàdé ló gbé marketer wọlé because fíìmù Àlàdé ìyẹn ẹkùn òun ló ṣe jákẹ́tì fúnra is a multi-man. Àlàdé Arómiré is a multi-man. Ó ń yàwòrán ó ń ṣe fídíò ó ń ya fọ́tò ó ń ṣe drawing ó dẹ̀ tún ṣe graphic design. Òun ló ń design gbogbo kíní ẹ̀ ló máa ń design ọwọ́ ló fi design yẹn o kò tí ì sí kọ̀ǹpútà nígbà yẹn o therefore òun ni fíìmù ẹ̀ ẹkùn àti kọ́kọ́ ń ṣú ẹ̀ káàkiri 1991-92 náà tó bẹ̀rẹ̀ sí ta fíìmù ní Nàìjíríà ta fídíò. So náà ṣe wá ta ẹkùn yẹn àbí. Bẹ́ẹ̀ni so wọ́n kọ́ ṣó ẹ̀ fún bí ọdún mẹ́rin. wọ́n ti kọ́kọ́ ṣó káàkiri àwọn eléyìí sọ wọ̀nyí náà ẹ̀kúnlé ọ̀run okùn ìfẹ́ gídà yìí wọ́n ti àti kọ́kọ́ máa ń ṣó ẹ̀ káàkiri bẹ̀ẹ̀dá àmọ̀ pé wọ́n lè máa ta Àlàdé Arómiré ló jẹ́ kọ́ mọ̀ ipò yẹn pé ká máa ta fídíò. So báwo lè ṣe báwo l'Àlàdé ṣe mass production. náà ṣe pé àwọn mákẹ́tà dé nígbà tí àwọn mákẹ́tà náà wọ́n ti ń ta àwọn fíìmù òyìnbó nǹkan kan ní ìgbà yẹn. Indian film gbogbo yẹn. Indian film gbogbo yẹn through that ni wọ́n bẹ̀rẹ̀ even though Aloy Productions fíìmù Àlàdé ló fi bẹ̀rẹ̀. Aloy 25 kẹsẹ̀ náà kọ́kọ́ nínú àwọn fíìmù jìfàjì lórí go slow ní Ìdúmọ̀tà tó fi bẹ̀rẹ̀. ní ìgbà yẹn èmi Àlàdé òun Ògúnmọ́lá tó kú ẹ̀gbọ́n Péjú tó kú yẹn ṣẹ́gẹ́mẹ́ yẹn Jọ̀mí ṣẹ́gẹ́mẹ́ yẹn number 4 Wahhabi Street ní post office road ní mo ṣe là ń gbé nílé Àlàdé ìgbà táwọn yẹn wá dé támú yẹn àti ẹni tí mo dákọ mákẹ́tà yẹn tó dé Aloy tó dé àwa mú fìlọ sí ọ̀tọ̀ ìyẹn àti Àlàdé wa mú fìlọ sí ọ̀tọ̀ àwọn wá wà ní ibẹ̀ yẹn Àlàdé kó yàn múra gan gbogbo àwọn òṣèré àgbààgbà àwọn àgbà òṣèré yẹn ló jẹ́ kán dé nìyàn lẹ́ni àwọn bàbá ẹ̀dá bàbá ṣàlẹ́ àgbà kó gbogbo yẹn ó kó wọn mọ́ra òun ló bẹ̀ sí ṣe fíìmù fún wọn kò ní gbọ́wọ́ òun lámọ́wọ́ kárátà sílẹ̀ támọ́wọ́ ìpínlẹ̀ sílẹ̀ támọ́wọ́ gbogbo sílẹ̀ ṣèpọ̀sọ̀ tó yẹ ká máa bọ́ òun ní kànga tí ó ní dáadáa mú lẹ́ni òun mo fi ṣépè ní ìgbà kan pé gbogbo ẹni tó ní kí fídíò má dúró tó wá dúró lẹ́ni tí àwọn tó fi ń jẹun àtàwọn ọmọ